Gbayi. Yorùbá Gbayi. Yorùbá Gbayi. Yorùbá Gbayi ó gbẹ̀yẹ. Yorùbá Gbayi. Yorùbá Gbayi ó gbẹ̀yẹ. Yorùbá Gbayi. Àṣà wa gbayì ó gbẹ̀yẹ. Yorùbá Gbayi. Èdè wa gbayì ó gbẹ̀yẹ. Yorùbá Gbayi. A kí yín o gbogbo àwọn èèyàn wa nílé lóko ní ẹ̀yìn odi àti gbogbo ibi tí àwọn ọmọ káàárọ̀ oòjíire wà. Ètò yìí náà la tún gbé wá o, ètò Yorùbá Gbayi. Màmá wa, ẹ kú ètò Yorùbá Gbayi yìí o. Ó ti ń tó wa létí pé àwọn èèyàn ń gbádùn ẹ̀ gidi gan ni. Lénìí kí lẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò wa tá a tún gbé dé ètò tòní lórí Yorùbá Gbayi, torí pé a mọ̀ pé Yorùbá Gbayi ó gbẹ̀yẹ. Lénìí nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni ìwà ọmọlúàbí. Ìwà ọmọlúàbí. Ìwà ọmọlúàbí la fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí, torí a mọ̀ pé pàtàkì ni ìwà ọmọlúàbí jẹ́ láwùjọ wa. Bẹ́ẹ̀ni, kí ni ìwà ọmọlúàbí? Ìwà ọmọlúàbí ni ìwà tí ó tọ́, ìwà tí ó tọ̀nà, ìwà tí ó tọ́, tí ó yẹ, tí ó bójúmu, tí kò lòdì sí òfin, tí ó tún wà ní ìlànà pẹ̀lú ìwà bí Ọlọ́run. Ìwà ọmọlúàbí. Bẹ́ẹ̀ni, oríṣiríṣi àwọn nǹkan ló sì wà nínú ìwà ọmọlúàbí, ìwà tí èèyàn lè mú. Kí wá ní àwọn oríṣiríṣi nǹkan tó wà, ẹ bá wa fà wọ́n jáde. Lára àwọn ìwà ọmọlúàbí, torí pé a mọ̀ pé ní ilẹ̀ Yorùbá àti ní gbogbo àgbáyé, ìwà ọmọlúàbí ó ní àwọn nǹkan tó wà nínú rẹ̀ tá a gbọ́dọ̀ ṣe àyẹ̀wò rẹ̀. Èyí tí a kọ́kọ́ fẹ́ gbé yẹ̀wò lára ìwà ọmọlúàbí, torí pé a mọ̀ pé àwa Yorùbá a ní ìwà tó múnádóko, a ní ìwà tó jinlẹ̀. Lótìtọ́ ni. Bẹ́ẹ̀ ni, a ní ìwà tó jẹ́ pé tí a bá hùwà yẹn, wọ́n á máa kan dànsákì sí wa ni, wọ́n á máa gbé sára fún wa ni. Òtítọ́. Lára àwọn ìwà tí a fẹ́ ṣe àyẹ̀wò rẹ̀ lára ìwà ọmọlúàbí lénìí ni òtítọ́ ṣíṣe àti òtítọ́ sísọ. Òtítọ́ ṣíṣe. Àti òtítọ́ sísọ. Àti òtítọ́ sísọ. Bẹ́ẹ̀ ni, ká máa ṣe òótọ́, ká máa sọ òótọ́, kì í ṣe pé ká jẹ́ àgàbàgebè, ẹni tó ń gun àbà tó tún ń gun ebè. Wọ́n á ní kò dára. a máa ṣèyí, a máa ṣọ̀hún, a lè sọ pé kéèyàn sọ̀rọ̀. Àṣekúṣẹyẹ. Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun bàbá wa, àṣekúṣẹyẹ. Kéèyàn sọ̀rọ̀ ká bá a bẹ́ẹ̀, òun ni ọmọlúàbí. Kéèyàn máa sọ òtítọ́, kéèyàn máa ṣe òdodo. Ṣé mọ̀ pé ìgbà kan tiẹ̀ wà ńgbà tá a kéré tá à ń lọ fi korobá pọnmi nínú kànga. Tí korobá yẹn bá ti já sínú kànga, nǹkan wá ní kéèyàn lọ wá nǹkan tá a fi mu, nǹkan tá a wá sokùn mọ́ kínní yẹn, á wá jù sísàlẹ̀ kànga yẹn, yóò wá korobá yẹn jáde. Olódodo la máa ń pè. Olódodo, mo rántí. Olódodo. Ẹni tó bá wá jẹ́ olódodo, ìgbà tí nǹkan bá díjú tó bá ti sọ òdodo, á yanjú. Á lè wá jáde. Á wá jáde, á yanjú. Òtítọ́ ṣíṣe, òtítọ́ sísọ. Òtítọ́ ṣíṣe tó jẹ́ ìwà ọmọlúàbí, ó ní àwọn nǹkan tó jẹ́ pé rere tí òtítọ́ sísọ àti òtítọ́ ṣíṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí tó máa mú wá bá ènìyàn. Bí àǹfààní. Bí àǹfààní, ẹ ṣeun bàbá wa. Lára àǹfààní òtítọ́ sísọ àti òtítọ́ ṣíṣe tó jẹ́ ìwà ọmọlúàbí ní ìgbélékè. Ẹni tó bá ń sọ òtítọ́ á máa ní ìgbélékè. Ó lè ní ìṣòro fún ìgbà díẹ̀, torí àwọn tí wọn ò fẹ́ òtítọ́, wọ́n á dìde ìjà, wọ́n á kọ ojú ìjà sí. Ṣùgbọ́n tí àìṣòtítọ́ tó bá kọjú ìjà sí òtítọ́, òtítọ́ ló máa ń lékè rẹ̀. Àwọn àgbà náà ló máa ń sọ pé òtítọ́ korò. Òtítọ́ korò, ó korò nítorí pé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọn ò fẹ́ òtítọ́. Bẹ́ẹ̀ni. Òun la fi ń sọ bẹ́ẹ̀. Àwọn èèyàn fẹ́ràn irọ́, wọ́n fẹ́ràn èké ju òtítọ́ lọ. Ṣùgbọ́n ní paríparí rẹ̀, òtítọ́ ló máa ń lékè. Ló máa ń lékè àìṣòdodo. Òun ló máa ń lékè irọ́ ní ilẹ̀ Yorùbá. Ìwà ṣíṣe òtítọ́ ó jẹ́ ìkan nínú ìwà ọmọlúàbí. Nǹkan tí àwọn àǹfààní òtítọ́ la dẹ̀ ń wò ń sìn.
ẹni tó bá ń sọ òtítọ́ ògo rẹ̀ yóò máa tàn ògo rẹ̀ yóò máa tàn. so kò yẹ káwọn ọmọ Yorùbá kan máa pa irọ́, wọn bá jẹ́ òṣèlú tàbí olùkọ́ni tàbí agbẹjọ́rò tàbí olùṣọ́ àgùntàn tàbí málámù tàbí àlùfáà tàbí àfáà, gbogbo wa ó yẹ ká máa jẹ́ òtítọ́ torí ká máa jẹ́ ọmọlúàbí. Nínú ọmọlúàbí yẹn ni òtítọ́ ṣíṣe ló wà. Tá a bá dẹ̀ sí ń sọ òtítọ́ a máa jẹ́ kí ìkùnsínú kí ó parẹ́, torí tí òtítọ́ bá ti dé a mọ̀ pé òtítọ́ nìyí. Ìmọ́lẹ̀ dé nìyí. Ìmọ́lẹ̀ dé òkùnkùn á paradà. Kò ní sí ìkórìíra, kò ní sí ìlara níbi tí olótìtọ́ bá ti, tí gbogbo wa bá jẹ́ olótìtọ́ tá à ń hùwà ọmọlúàbí tá à ń hùwà òtítọ́, tí ẹ̀yin ń hùwà òtítọ́ tèmi ń hùwà òtítọ́, kò ní sí ìlara. Láàárín ọkọ tìyàwó ó yẹ kó òtítọ́ wà. Ó yẹ kí òtítọ́ wà. Láàárín bàbá àtọmọ ó yẹ kí òtítọ́. Láàárín àwọn òbí àtàwọn ọmọ ó yẹ kí òtítọ́ kó wà. A sì gbọ́dọ̀ jẹ́ ọmọlúàbí. A ti wo òtítọ́ sísọ ìkan nínú àwọn ìwà ọmọlúàbí nìyẹn. Ẹ jẹ́ á lọ sórí ìkejì àbí bàbá wa. Ìbọ̀wọ̀ fún àgbà. Òun la tún fẹ́ wò. Ìbọ̀wọ̀ fún àgbà. Ìbọ̀wọ̀ fún àgbà. Bẹ́ẹ̀ ni ìwé mímọ́ tiẹ̀ sọ fún wa pé ẹni tó bá ń bọ̀wọ̀ fún àgbà, fún àwọn òbí rẹ̀, pé ẹ̀mí rẹ̀ yóò gùn yóò sì ṣe rere. Ìbọ̀wọ̀ fún àgbà ṣe pàtàkì, ó jẹ́ ìwà ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá. Kátàbá tiẹ̀ sọ pé nílẹ̀ Yorùbá ní gbogbo àgbáyé, ṣe bí gbogbo àgbáyé náà lọ àwọn ọmọ Yorùbá ti ń tàn káàkiri. Ẹnìkan ń sọ lánàá ó láwọn Yorùbá wà ní Cuba. Bẹ́ẹ̀ni, wọ́n wà ní Brazil, wọ́n wà ní wọ́n wà lóríṣiríṣi ní South America. Bẹ́ẹ̀ni, ó ní wọ́n wà ní Benin Republic. Wọ́n wà ní Benin Republic. Àtẹ̀tù ní lára wọn náà tó tún wà ní Egypt pàápàá. Kò tiẹ̀ mi rò pé ó ní ibi tí ẹ máa dé lórílẹ̀‐èdè àgbáyé yìí, bóyá ṣàṣà ní tẹ̀tì nílò ọmọ Yorùbá kan. Yorùbá ń tàn káàkiri nìyẹn o. À ń tàn káàkiri. Òun la fi ń sọ pé a gbọ́dọ̀ gbàgbé èdè wa yìí. À ń tẹnu wọn. Tá a bá fẹ́ kí ẹ̀mí wa kí ó gùn gẹ́gẹ́ bí àwa ọmọ tá a jẹ́ ọmọlúwàbí ọmọ Yorùbá, ó yẹ ká máa bọ̀wọ̀ fún àgbàlagbà. Bọ̀wọ̀ fún àgbà. Àwọn òbí wa. Ọkọ àgbà ló jẹ́ fún ìyàwó. Bẹ́ẹ̀ni. Ara àwọn ìbọ̀wọ̀ fún àgbà yìí ni pé tá a bá rí àgbàlagbà a gbọ́dọ̀ kọ́kọ́ kí àgbàlagbà, má dúró pé tí ò bá kí mi ní kí. Màá wò bóyá bàbá yà á tiẹ̀ kí mi, bàbá tó ń rìn kùjẹ́kùjẹ́ bọ̀ ibo. Má sọ bẹ́ẹ̀ yẹn o. Wàá kí bàbá yẹn ni pẹ̀lú ìdọ̀bálẹ̀ tó bá jẹ́ ọkùnrin, tó bá jẹ́ obìnrin pẹ̀lú ìkúnlẹ̀ ní àṣà tiwa nílẹ̀ Yorùbá. Tó o bá tiẹ̀ kúnlẹ̀, ó ní bó ṣe máa sọ̀rọ̀ lẹ́nu tá ní ìbọ̀wọ̀ fún. Ìkíni ó jẹ́ ìkan lára àwọn ìwà ọmọlúwàbí. Màmá wa nǹkan tá a fẹ́ sọ lórí ọ̀rọ̀ Yorùbá tá à ń bá lọ yìí. Bẹ́ẹ̀ni. Àwọn àṣà Yorùbá tó jẹ́ pé ó mú ọgbọ́n dání tó dẹ̀ mú. A gbọ́dọ̀ máa gbé wọn lárugẹ. Bẹ́ẹ̀ni, torí ìdọ̀bálẹ̀ yẹn kò gbà kọ́kọ́ lọ́wọ́ ènìyàn. Bẹ́ẹ̀ni, a gbọ́dọ̀ rọ sẹ́gbẹ̀ẹ́. Mo kàn ń sọ pé àwọn tí wọn bá jẹ́ ọmọ Yorùbá ìyẹn lè ṣàjèjì sí wọn, ṣùgbọ́n tí wọn bá tiẹ̀, táwọn yẹn ò bá tiẹ̀ dọ̀bálẹ̀, o gbọ́dọ̀ fi ìrẹ̀lẹ̀ àti ìbọ̀wọ̀ fún sínú ohùn rẹ. Tó bá kì í ṣe ọmọ Yorùbá ni mò ń sọ yìí o. A tiẹ̀ tún máa ń ṣe ìbọ̀wọ̀ fún tó jẹ́ pé àwọn míì tán bá bẹ́ẹ̀ pé ọkọ fẹ́ kí bàbá ìyàwó rẹ̀ yóò ṣí fìlà rẹ̀. Nígbà tó bá ń dọ̀bálẹ̀ yẹn gan ṣí fìlà. Ara ìbọ̀wọ̀ fún nìyẹn. Mo wá rí àwọn tó jẹ́ pé wọ́n bẹ̀ sí wọ́n ń lọ láti ilẹ̀ Gẹ̀ẹ́sì tó lọ ń fẹ́ ọmọ ní ilẹ̀ Yorùbá. Wọ́n wá ń kọ́ àṣà Yorùbá kó tó lè lọ ṣe ìdáná fún ìgbéyàwó. Mo rí wọn tó ń dọ̀bálẹ̀ tó dẹ̀ tayọ̀tayọ̀ náà dẹ̀ fi ń ṣe. Bẹ́ẹ̀ni, torí tíjọ́. Ìwà ọmọlúàbí nìyẹn o. Bẹ́ẹ̀ni. Ìwà ọmọlúàbí. So tí obìnrin bá fẹ́ òyìnbó kò wá yẹ pé kó sọ fún pé torí pé ó fẹ́ mi. Àbí ọkọ. Bẹ́ẹ̀ni, a bá ṣe ní. Bá a ṣe ń ṣe lọ́dọ̀ tiwọn. Wọ́n láti ṣe gẹ́gẹ́ bí àṣà Yorùbá torí àwọn òyìnbó yẹn gan inú wọn ń dùn pé àṣà yìí ó máa dára, ó gbayì. Ìkíni kíkọ́kọ́ kí àgbàlagbà lára ìbọ̀wọ̀ fún àgbà nìyẹn. A tún ní ká máa fi ohùn ìrẹ̀lẹ̀ bá àgbàlagbà sọ̀rọ̀. Ó lè máa sọ fún àgbàlagbà kó fẹ́ sọ pé tó bá fẹ́ béèrè nǹkan pé báwo ó lè sọ pé kí ló dé bàbá wá sọ pé kí ló ṣe rí bẹ́ẹ̀. Ohùn ìrẹ̀lẹ̀ lèèyàn fi ń bá àgbàlagbà sọ̀rọ̀. Ara ìwà ọmọlúàbí nìyẹn. Ìbọ̀wọ̀ fún
ká dẹ̀ tún máa ran àgbàlagbà lọ́wọ́. Ara ìwà ọmọlúàbí nìyẹn bàbá wa. Tàbá rí àgbàlagbà tó ń gbé nǹkan tí ò lè gbé ó yẹ ká lè lọ ràn lọ́wọ́ ká bá gbé. Bó bá tiẹ̀ lè gbé ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ o. Tó bá ran bàbá yẹn lọ́wọ́ yóò sọ̀rọ̀ ìbùkún kan sínú ayé ẹ. Tolúwa dẹ̀ múṣẹ. Àmúṣẹ. Kílẹ̀ tí wàá ní nínú ìwà ọmọlúàbí tó kàn báyìí. Ìwà pẹ̀lẹ́ láwùjọ, kó má ṣe jàgídíjàgan. Àbí kó má hùwà ìpáǹle. Ìpáǹle, gbọ́n mi sí omi ò tó. Òdenu agbo dagboru. A gbọ́dọ̀ máa hùwà bẹ́ẹ̀ yẹn. Ṣe ló yẹ káwọn èèyàn máa sọ pé ìgbà tí lágbájá bá dé kìíní alójútùú kì í ṣe ọ̀daràn. Kì í ṣe ọ̀daràn. Bàbá mi tiẹ̀ máa ń sọ nígbà ayé rẹ̀, á ní àdúrà òun ni pé àwọn ọmọ òun, pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ọmọ tó ń bí wọn ń dáràn wá báwọn, pé àrán oríṣi aṣọ kan ló ń jẹ́ àrán, pé àrán ni wọ́n máa ń dá fún òun. So ìwà jàgídíjàgan kì í ṣe ìwà ọmọlúàbí. Ẹ jẹ́ á fi mọ́ sórí ká máa wo àwọn ìwà ọmọlúàbí 3 láti ṣe àyẹ̀wò rẹ̀ lónìí. A máa tẹ̀síwájú, ó pọ̀ tá a sọ lórí ìwà ọmọlúàbí yìí. Bẹ́ẹ̀ ni ó pọ̀ tí a ṣe àyẹ̀wò rẹ̀ lónìí, àti wo òtítọ́ sísọ àti òtítọ́ ṣíṣe. Bẹ́ẹ̀ ni a tún ti wo ìbọ̀wọ̀ fún àgbà. Ìbọ̀wọ̀ fún àgbà ó ṣe pàtàkì, torí ìyẹn tiẹ̀ máa mú ìbùkún wá bá wa. Tá a bá ń bọ̀wọ̀ fún àgbà yóò dára fún wa, ẹ̀mí wa yóò gùn, a rí bá ti ṣe. Àdúrà tí àwọn àgbà yẹn bá máa ń ṣe fún wa, tó bá ń súre fún wa, yóò máa ṣẹ, yóò máa di mímú ṣẹ. Lákòótán àtún wá wo ìwà pẹ̀lẹ́ láwùjọ. Ìwà pẹ̀lẹ́ láwùjọ, ẹni tó bá ń hùwà pẹ̀lẹ́ láwùjọ a máa ní ìgbéga, orí àkànkè. Ẹni tó bá ń hùwà pẹ̀lẹ́ láwùjọ a máa rí ojú rere Ọlọ́run, a máa rí ojú rere ènìyàn gbà. Àwọn nǹkan tá a ti ṣe àyẹ̀wò rẹ̀ nínú ìwà ọmọlúàbí nìyẹn. Ẹ máa bá wa ká lọ, ó pọ̀ tá a ṣe àyẹ̀wò rẹ̀. A ní kì í pọ̀ kó dùn, ṣókí lọ́bẹ̀ oge. Ẹ ṣeun bàbá wa, a ó máa rí yín bá o. Àmín. Ọlọ́run náà tó fún yín síbẹ̀ á fún yín lọ́jọ́ pípẹ́. Àmín. Gbogbo àdúrà yín àti gbogbo ìlàkàkà yín lórí ọ̀rọ̀ Yorùbá, Ọlọ́run yóò bá yín jẹ́ ká níbùkún nú ẹ̀. Àmín. Ẹ̀yin náà tẹ́ wà nílé tẹ́ ń fetí sí gbogbo ètò yìí, Ọlọ́run á jẹ́ ká láyọ̀ nínú ètò yìí o. Àmín. Gbogbo nǹkan tó à ń sọ fún wa gẹ́gẹ́ bí àwa ọmọ ilẹ̀ Yorùbá, Olúwa náà yóò fún wa ní gbogbo nǹkan tí à ń fẹ́. Rere tí à ń fẹ́, Ọlọ́run á ṣe fún wa. Ẹ dẹ̀ má gbàgbé o, a ti ń ṣètò fún àti ṣe ìgbéjáde ìwé tá à ń pè ní Yorùbá Gbayi. The release of the book is going to take place June 27, 2021. It's going to be all over the world. So we're going to be giving you the Zoom information so you can be able to plug in and then you can join us in the book launch. God bless you. Ẹ ṣé o. A máa retí yín. Àjọṣe wa ò ní bàjẹ́. Àmín. Ire o. Yorùbá Gbayi. 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 Yorùbá Gbayi ó gbẹ̀yẹ. Yorùbá Gbayi. Yorùbá Gbayi ó gbẹ̀yẹ. Yorùbá Gbayi. Àṣà wa gbayì ó gbẹ̀yẹ. Yorùbá Gbayi. Èdè wa gbayì ó gbẹ̀yẹ. Yorùbá Gbayi.